ó yá o ẹ̀yin tèmi olóríire alálùbáríkà nínú Akọ TV pàápàá tẹ̀tún jẹ́ bí Olúfìmọ̀ wọ́n ń gbé kiri ó tójọ́ mélòó kan pé Àlàní Adéwálé Messiah pé ó pọ̀ gan-an ayé o ó lọ fàáfàá gidi gan o ká sọ̀rọ̀ làákàyè ká sọ̀rọ̀ kéèyàn jẹ́ ọ̀jọ̀gbọ́n kéèyàn wá sọ pé mo fẹ́ jọ ẹni báyìí ká wá bá a bẹ́ẹ̀ gẹ́lẹ́ pé ó parọ́ ẹnìyẹn ló jọ mo wá wò pé ó kẹ́ ẹ tẹ̀ jẹ́ ká gbé fídíò Messiah wá torí mo fẹ́ káwọn tèmi wọ́n bá mi rè tẹ̀ nọ́mbà wo lẹ rò pé ká fi máa yí sí ó dàbí pé àwọn line tí mò ń gbọ́ èdè mi rí yìí ó lọ fà o ẹ bá mi subscribe ẹ bá mi share ẹ bá mi comment ẹ dẹ̀ bá mi like video yìí ẹ ṣé gan kò ní bàjẹ́ fún yín ó yá ẹ jẹ́ ká wò nǹkan tí Messiah ní fún wa. ojú ẹni máa là láyé aró tó pọ̀ àlójú ẹni máa là láyé ó máa rí tú. ojú ẹni máa là láyé ó máa rí tú. ojú ẹni máa là láyé aró tó pọ̀ ojú ẹni máa là láyé àti gbọ́ mi. Àlàní wọn lójú ẹni máa là láyé ó máa rí tú. wọ́n lójú ẹni máa là láyé aró tó pọ̀ àlùkò ẹni máa là láyé àti gbọ́ mi. ojú ẹni máa là láyé ó máa rí tó. ojú ẹni máa là láyé aró tó pọ̀ ojú ẹni máa là láyé àti gbọ́ mi. mo kọrin tọmọdé yàrá rẹ̀ mi o. Àlàní sẹ́rọ̀ ọmọdé yàrá rẹ̀ mi o. Wọ́n lọ́mọ tẹ́ yàrá bí ẹ̀yà sani yóò máa jọ. Èmi lọ́mọ òṣùpá tí mo tó jọ òṣùpá. Àwùjọ la lójú níbi kálórì máa ní. Kálórì kọ̀ọ̀lì káyé máa kọ̀kọ́ púpọ̀. Kákọ̀ọ̀lì gidi láwùjọ èèyàn gidi. Orin tó máa wúlò tí kò bá ṣe èèyàn mọ́. Sẹ́rí bí wá sí tó máa ra èèyàn dá o. Ẹni pọ́mọdé yàrá rẹ̀ mi o, gbogbo bí ẹ sí. Ẹyin tààlà ní Pasuma o, ẹyin tó ga ńlá. Wọ́n lọ́mọdé yàrá dẹ́bi, ọmọdé yàrá bí ẹyọ sani yóò máa jọ. Èmi lọ òṣùpá tí mo tún jọ òṣùpá. Àwùjọ alójú níbi kálórì máa ní. Kálórì kọ̀ọ̀lẹ́ káyé máa kọ̀kọ́ púpọ̀. Kákọ̀ọ̀rin gidi láwùjọ èèyàn gidi. Orin tó máa wúlò tí kan bá ṣe èèyàn kan. Tí àríbí wá sí tó máa máa ra èèyàn dá o. Mo tún kọrin pọ́jọ́wò náà ni. Lápá mi aláàjì Akíwù wo Efele Nation. Gbogbo ìjàpú òde. Mo kọrin pọ́jọ́wò náà ni. Ọjọ́ ọ̀la bákàrà àtàkàrà omi mọ́. Fáwọn aláìmọ̀kan tán lákọrin mú pàṣọ. Mélòó lára mi níwájú ọ̀gá ńlá. Bí o lè tàbàmọ́ lẹ́nu ṣe kọrin bó ṣùgbà. Sórí mo mọ̀ kó sáwọ́ méjèèjì gbà mú. Ìbò tán bá mú lágbólé fújì o. Ṣé bí àdàbí Pasuma lọ̀gá ńlá? Ẹ wo Mr. Fuji ló fò ṣùgbàjọba. Ọba ńlá fún gbogbo ní fújì o. Kí mo fẹ́ jẹ́ yóò ti máa kọrin nú wọn o. Èmi ti yé dẹ́mọ bí Pasuma ṣe dẹ́mọ. Mi ò lè kọrin bí Saheed ṣe kọrin. Ṣùgbọ́n mo dátọ́ níbi ká pèlè gidi. Òṣùpá Saheed pẹ̀lú Pasuma o. Bàbá ló jẹ́ fèmí Messiah o. Gbogbo alábòsí ayé lọ́wọ́ nǹkan mìíràn sọ. Mo ti kọrin pẹ́jọ́wò náà ni. Ẹ̀rí ìyá ló lọ ní ìta àtọ́jọ́ lẹ́nu lọ́wọ́. Èmi mo kọrin pẹ́jọ́wò náà ni. Ọjọ́ wo la bákàrà sákàrà òbí mọ́. Fáwọn alámọ̀kan sọ́lá kọrin bú pàṣọ. Mélòó lára mi níwájú ọ̀gá ńlá. Bí o lè tàbàmọ́ lẹ́nu ṣe kọrin bó ṣùgbà. Sórí mo mọ̀ kó sáwọn méjèèjì bá mú. Ìbò tán bá mú lágbólé fún yìí o. Ṣé bí àdàbí Pasuma lọ̀gá ńlá? Ẹ wo Mr. Fuji ló fò ṣùgbàjọba. Àbí ọba ńlá fún gbogbo ní fújì o. Kí mo fẹ́ jẹ́ yóò ti máa kọrin fún wọn o. Èmi ti lé dẹ́mọ bí Pasuma ṣe dẹ́mọ.
mi ò lè bọ́ni bí sáyìí ṣe bọ́ni ṣùgbọ́n mo dájọ́ níbi káàkiri oṣù kásáré ní pẹ̀lú Pasuma o bàbá ló kéré ní ìsáyà o mo bá alábòsí ẹ̀ lọ́wọ́ nǹkan mìíràn sọ mo tún wá kọ́ mi wípé ọ̀tọ̀ làyàn mọ́ ọ̀tọ̀ tún ní yàtàlá efele ọ̀tọ̀ làyàn mọ́ ọ̀tọ̀ tún ní yàtàlá ìgbìyànjú ẹ̀dá ló máa mú padà ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀dá tí ó bá lè gbìyànjú ojú kan ní ọ̀wà bí omi lórí ọ̀wà dájú. mo tún wá kọ́ ẹgbẹ́ tó bá sáré ìpè kò ga ẹ̀yìn tèmi tó bá sáré ìpè kẹga rábí sáré má bá tèmi jẹ́ kó sáré ìpè kò ga sáré má bá tèmi jẹ́. tó bá sáré ìpè kò ga sáré má bá tèmi jẹ́ kó sáré ìpè kò ga sáré má bá tèmi jẹ́. sórí mo ṣe sáré ìpè kò ga lọ́mọdé mo ṣe sáré ìpè kò ga ọmọ mi àwọn ẹni mi kẹyà pa táwọn ẹgbẹ́ kò má ṣe ga ṣùgbọ́n tó bá ti sáré má bá tèmi jẹ́ ojú wọn sáré òun ti ga. sáré má bá tèmi jẹ́ ọ̀sán ìpè kò ga sáré má bá tèmi jẹ́. ẹni mi ta bá yẹ ìgbésẹ̀ yìí o ẹ̀yìn èèyàn mi. sáré mi ta bá yẹ ìgbésẹ̀ yìí o ibi ta bá yẹ ìdílé o bá lọ sábà sàmú èèyàn tó bá lówó tó bá lọ ra mọ́tò owó epo owó tó owó mọ́tò lọ àwọn olówó tó bá lọ ra fóònù owó dátà ó tó owó fóònù lọ ọmọ àjàjà tó bá ń lo MTN owó dátà tó máa lò fóṣù kan wà láyé tálá ìyókù kúrò lẹ́ òdìdí. sáré mi ta bá lóyún lọ́sẹ̀ yìí o efele nation ẹ̀rí mi ta bá lóyún lọ́sẹ̀ yìí o ibi ta bá lóyún ilé o kọ́lọ́ sábà ṣàlóyún tó bá lówó tó bá lọ ra mọ́tò kan owó epo ojú owó mọ́tò lọ àbólówó tó bá lọ ra fóònù owó dátà ojú owó fóònù lọ ọmọ àjàjà tó bá ń lo MTN owó dátà tó máa lo oṣù kan wà láyé sálà ìyókù kúrò lẹ́ òdìdí. ọkùnrin polówó nínú olódò àbíwọ̀ òkú ni. lómọdé àwọn olódò táwọn náà máa sọ yàrá wọn ṣẹwàá láwọn olódò táwọn náà máa sọ yàrá wọn. ẹ bá fún mi sẹ́yìn láti wọ́n. a máa ṣe díẹ̀ díẹ̀ ní èrò pọ̀.